èyí tó gbẹ̀yìn rẹ̀ mi ò fẹ́ wish àti sọ anything nípa rẹ̀ mọ́ nípa ti àwọn alhaji wa Dr. Awa Ibrahim ṣùgbọ́n torí pé mo tún ní access sáwọn nǹkan mi mo kàn fẹ́ clear rẹ̀ torí pé dédé ẹnu ìta clear yẹn Ọlọ́run kádàrá káwọn mi ò ti bẹ̀ rí òdodo ọ̀rọ̀ mo láwọn kan tí wọ́n communicate wá láti outside so ẹni ẹ ti ń wọ́n mi ni pé sọ́ra fọlájí Awa Ibrahim yẹn kìnnìkan ní olùgbà kan ibi tí wọ́n náwó sí yẹn ọ̀dọ̀ àwọn sàlàfíà ti ń náwó sí ẹni ẹ sá ó rí àti díẹ̀. bàbá wa Sheikh Alhaji Dr. Shuaib Imran Ayinde ẹlẹ́rẹ̀ bóyá wọn ni wọ́n ní nọ́mbà yìí bóyá wọn kọ́ àwọn dẹni mo fẹ́ send voice message yìí sí ẹjọ́ tó bá wá já wọn kọ́ ẹjọ́ bẹ́ẹ̀ bá sì lè bá mi rí voice message yìí send sí wọn ẹ bá mi send ẹ sí wọn. ẹjá bára wa sọ nǹkan tó ń jòdò dọ̀rọ̀ Saheed máa bá gbogbo repetition tí Alhaji Ibrahim wà níláyé wà láyé ó bàjẹ́ bẹ́ẹ̀ mo sọ fún yín ṣé àwùjọ kìlẹ̀ rí àwa kan wà tó jẹ́ pé àti ìlágbára ń sìn àwọn kan wà tí wọ́n ti ní agbára tó jẹ́ pé tí agbára bá dé sọ́wọ́ wọn lọ́dún mẹ́wàá Alhaji Ibrahim àwa ò bá tí ìtàn bá ti jáde láyé wàláhì gbogbo bíkíbi tó bá ti ń rí ìran Alhaji Ibrahim àwa wọ́n dẹ̀ máa fi ya ìwà tí wọ́n wù pẹ̀lú Saheed àti ìrìnàjò tí wọ́n rìn pẹ̀lú Saheed wọ́n máa fi jẹ́ àwọn ọmọdé wọn bẹ́ẹ̀ mo sọ fún yín bàbá. Alhaji Ibrahim àwa fi sí ọ̀dọ̀ àwọn Salafi wọ́n sọ wá fi sọ́dọ̀ àwọn Salafi tó yẹn Islam ló yẹ Alhaji Ibrahim àwa jà fún kì í ṣe Salafi. Alhaji Ibrahim àwa ibi tí Ọlọ́run kẹ́ wọn dé ní ìgbà kan wọn máa lọ kí jímọ̀ ní Maka every Friday bóyá wọ́n sì ń ṣe dísìn àwọn tó lówó tí wọ́n lọ bẹ nínú ayé tó jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ mo sọ fún yín bàbá tí wọ́n ní owó tí wọ́n lọ bẹ nínú ayé tó jẹ́ mùsùlùmí tó jẹ́ pé tẹ́ta inú ẹ̀ lè mọ̀ pé yẹ̀ sàwọn ilé lò Alhaji Ibrahim àwa ṣe náwó yẹn bẹ́ẹ̀ làwọn náà ṣe náà irú ìrìnkú òní Alhaji Ibrahim àwa rìn tán fi ń rìn mọ́ Saheed láyé Saheed sì tù irú ìrìnwó ni gbogbo àwọn tó jẹ́ pé Alhaji Ibrahim àwa Saheed sì tù jíjẹ́ Alhaji Ibrahim àwa kọsẹ̀ lọ́dọ̀ wọn it is better Alhaji Ibrahim àwa lọ tọrọ àforíjì. wọ́n rí pé the best thing ni kọ́ gbọ́rọ̀ lẹ́nu oníkan Alhaji bò ní issue báyìí ọ̀dẹ̀ ṣàlàyé irú ẹni o pé káyọ̀ káwọn jọ communicate ìgbà tẹ́jọ́ communicate ẹni yẹn padà ń túbà ń tọ́ fẹnu sọ níbi àwọn areas nínú ọ̀rọ̀ rẹ̀ tó yẹ pé bọ́rọ̀ sí lọ kọ́ ni wọ́n ṣe kọ́ ni tó gbọ́ dẹ́ni tó le jù ní wípé sẹ́rí gbogbo issue ti ń lọ lórí afẹ́fẹ́ yẹn àwọn area kan bẹ́ẹ̀ mẹ́ tó yẹ pé wọ́n ta information yẹn fún kálukú ni àwọn kan ọmọ kankan nípa rẹ̀ wọ́n kà ju trade lágbájá wọ́n kà wí létí rẹ̀ wọ́n sì máa wí so àwọn kan sì ń bẹ wọ́n ní ti ń dùn wọn gangan so ó padà dé level tí mo ti ní access sẹ́nìkan tẹ́ni yẹn pé àfáà Saheed Shittu níwájú mi báyìí wallahi alazim ẹnì bí léèrè ó yẹn ṣàlàyé ó ní Dr. Awa Ibrahim ọ̀ràn òun ní aburú kankan sẹ́ni kankan tàbí káwọn pa anybody ló kọjẹ́ ó sì fọlọ́n búra sí i ó ní tó bá yẹ pé wọ́n rán òun kọ́lọ́n ó gbé àlìjẹ́nà jìnnà sóhun ní àbá Saheed Shittu. àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ṣé ń gbọ́ mo fi Ọlọ́run bá mo fi bẹ̀yìn ṣé bá dádì ever náà yín sì mọ́ mo sí anybody rí pé Saheed jáde lọ bú lágbájá. ta ni ò jẹ́ kẹ́ búyàn mọ́ mo fi Ọlọ́run mo fi bẹ̀yìn èmi tí mo jẹ́ ọmọ wọn báwo mo ti máa ń disturb yín ẹ̀mí ló mo ti pè yín lónìí pé ẹ gbọ́dọ̀ ṣe fídíò sí nǹkan kan mo fi Ọlọ́run mo fi bẹ̀ yín o. kí ni dáàdi sọ níjọ́ kan pé ìjọ tẹ bá búyàn tá a bá rí yín mú pé àwa ààrẹ ti gbogbo àwọn ọmọ táwọn skul yàn àtàwọn teachers àfi tẹ bá dé láwọn tó fi yín kalẹ̀ dáàdi sọ bẹ́ẹ̀ dáàdi ò sọ bẹ́ẹ̀. níjọ́ tí akẹ́gbà góòdì ní kí n dákun kí n bóun parí ìjà pẹ̀lú yín ta ló pè. ó wà lọ́wọ́ yín alhamdulilayi mo kàn fẹ́ clear àárín yẹn káwọn èèyàn fi mọ̀ pé wàhálà tí dáàdi ń ṣe lórí kẹ́mọ́ búyàn ó ju tí wọ́n sọ lọ ní bó jẹ́ kí n pè yín. wọ́n á sẹ̀ sọ fún mi pé nígbà tí Dr. Awa Ibrahim kọ́ṣẹ́ òun pé kí ni wọ́n fẹ́ gbàgbé gbogbo àwọn èèyàn tó ń bu kí ni wọ́n fẹ́ gbàgbé defamation yìí kíníkà ó ní fáìn máa yẹ àsìkò lòun ò gbé kọ́ọ̀lù wọn mọ́ tóun ò tiẹ̀ bá wọn communicate mọ́ rárá Dr. Awa Ibrahim náà dẹ̀ sọ the same thing many times pé for more than a year wípé òun believe pé n táwọn ṣe yẹn dáwà lòun ṣe àwọn ní bó ti yẹ kọ́ lọ kọ́ǹsẹ̀ èèyàn ò ní máa bú ẹnìkan kọ́ wá sọ pé ọbẹ̀ ṣe dáwà fún ni fún àìmọye àsìkò ni wọn fi jọ sọ̀rọ̀ nítorí pé àbá Saheed Shittu sọ pé òun believe pé bàbá yìí ń dín lọ́wọ́ ẹsẹ̀ lè máa sọ pé kó mọ̀ sí dáwà tó ní bó ṣe fẹ́ sí kó tó wá di pé wọ́n padà rí kọ́ọ̀bù down tí òfin ó sì fọlọ́n búra sí wípé lára àwọn tó kọ́ọ̀bù tó wọn fi bú ẹnì kankan mọ́ bàbá Dr. Ibrahim Awa iná ni ètò wa sọ tó le jù ó ní pé ó nìkan lára rẹ̀ ni wípé issue yìí ó ló ti lé ní nítorí wí gẹ́gẹ́ ni pé ó ti tọ́dún méjì sẹ́yìn pé Dr. Awa Ibrahim lọ́kọ́ṣẹ́ òun to this level pé òun ò ti bú anybody mọ́ òun dẹ̀ ti apologize lọ́dọ̀ àwọn tó ń bú ìyẹn àfáà Saheed Shittu ó lọ́n ti apologize one then matter yìí ó ti lé ní more than a year àbí close to 2 years tí gbogbo ẹ̀ ti ṣẹlẹ̀ tóun ò ti búyàn mọ́ rárá lórí social media so èyí tẹ́mi wá ń
wà disturb délé lórí ni wípé mátà yẹn ẹ ló ti pé ó ti lé ní èyí ẹ̀ kí ni reason tó fi wá ṣẹ̀ṣẹ̀ rú bọ́ta nísìn reason tó jọ ṣẹ̀ṣẹ̀ rú bọ́ta hàn kálukú náà máa generate answer fún answer yẹn lọ́mọ fa káwọn èèyàn mọ̀ rò pé àbí lágbájá kan tó fẹ́ jẹ ìmáàmù lọ́rùn ẹni tí ń sọ̀rọ̀ ni àbí kíní kan tó fẹ́ ṣe kíní kan lóríṣiríṣi ọ̀rọ̀ tó fẹ́ jù bá ń lọ ni o mo láǹfààní àti mọ díẹ̀ ń parẹ̀ tó dẹ̀ deep díẹ̀ àmọ́ nítorí wípé n tó tóbi jù tó concern tiwa ó ní ká tún ṣe ọ wà kí wàhálà ọmọ continue tí jẹ́ bàbá ti ń continue ẹ mẹ́jọ extend sọ́dọ̀ àwọn ẹlòmíì ẹnì kọ̀ọ̀kan ló láwọn èèyàn tiẹ̀ Dr. Awa Ibrahim láwọn èèyàn tiwọn àwọn tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àwọn náà láwọn èèyàn tiwọn àwọn èèyàn kálukú ọmọ dìde tó bá yá kọ́ mọ́ pò lọ́rọ̀ à ń sọ̀rọ̀ orí social media then mùsùlùmí àti mùsùlùmí wọ́n yẹ ká wọ ọ̀nà wo lálẹ́ gba manage ara wa gbogbo wa ọjọ́ jáde látinú family kan náà tọ́lọ́mbà fún àwọn tí ń bínú lọ́wọ́ tọ́lọ́mbà fún yín lọ́mọ bíi àfa Saheed Shittu ṣẹ́ padà nínú family yín tọ́kàn gbáyé tiẹ̀ tó sì yẹ ọmọ líle pọ́lọ́ ní má dáyà ẹ̀kejì tọ́lọ́mbà fún yín nírú Alhaji Awa Ibrahim tọ́lọ́n bá fi sọ ọmọ fún yín bóyá ẹ̀gbọ́n yín lọ́lọ́n fún lọ́lá tó tó bá àbábúrò yín abẹ́yìn gẹ́gẹ́ lọ́lọ́n bá sínú ọlá fún tó tó báyìí ǹjẹ́ nírú àwọn kẹ́límà tẹ́ ń pè bọ́ta sí wọn yẹn tó lè dùn mọ́ yín ká máa pè mọ́ ẹ̀jẹ̀ ara ti yín náà bẹ́ẹ̀ kò ní dùn mọ́ yàn ẹ dákun ẹja ṣe sùúrù mo rí wípé zọ́nù mòrò ọ̀pọ̀ lára tó jẹ́ problem yẹn ọ̀pọ̀ ọgbọ́n response ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n respond mo dẹ̀ gbọ́ ti ìyá wa dáadáa kan ìyá kẹsẹ̀tì àwọn tí ẹ̀ fẹ́ bú parí ẹ̀ ṣùgbọ́n kò mean anything sí mi wọ́n á rí pé kẹ́límà wípé ẹnìkan ló pe Dr. Awa Ibrahim pé wọ́n máa ti mú lágbájá lọ ìyá sì lọ́nà sọ pé lágbájá ní òwì in tó dẹ̀ wí yẹn tí ìyá yẹn wí pèsè bẹ́ẹ̀ lọ́rọ̀ ṣe rí so wọ́n ní ti pọ̀ jù lábẹ́ àwọn matters yẹn sẹ́ẹ̀sì gbogbo wọ́n ní tí kálukú bá ṣe yóò rojọ́ rẹ̀ tálíkì yá máa bá dé dẹ́rẹ́ tẹ́mi kó ti ń pa Saheed Shittu yìí nísìn ojú mi báyìí náà ṣe pé ní o mo sì rìkọ́ọ̀dù rẹ̀ mo rìkọ́ọ̀dù conversation wọn pé àìbá mọ́mọ́ ti ń bá sọ wípé ó búra pẹ̀lú Ọlọ́run ó sọ pé kọ́lọ́run gbálì jẹ́nà jìnà sóhun tẹ́nìkan bá ní irọ́ ni torí táwọn èèyàn gbé pọ̀ mọ́ Dr. Awa Ibrahim ní wípé àwọn gangan ni wọ́n fún lówó kọ́lọ́mọ bú gbogbo àwọn tí ń bú zọ́nù ni ẹ dákun torí Ọlọ́run ẹjá ṣe sùúrù fúnra wa kọsẹ́ni tí ó rìn torí rẹ̀ ò ní mi ń sọ pé Dr. Awa Ibrahim wọn dáa tán kọsẹ́ni tí ò ní níbi tó kù sí ń sọ pé àbá Saheed Shittu tó ṣe dáa kò tiẹ̀ dáa rárá torí kèsì ìlànà ti Islam ní mẹ́tọ̀dù yẹn dẹ́ni ẹ̀yin náà a sọ pé ń tẹ́ ń já fún ọ̀dà ṣùgbọ́n ká ṣe sùúrù ká fọwọ́ wọnú torí pé bàbá pàdé mọ́ lónìí á padà pàdé lọ́la lọ́nà tàbí kejì nǹkan tó tún padà dà wá pọ̀ ṣebí náà ayé ìlàjọ wa àti ìjọpọ̀ mẹ́ ẹ dákun ẹja sàmójúkò fúnra wa kọ́lọ̀ balẹ̀kọ́ lákòótọ́ ní kọ̀ọ̀kan wa ṣe Allahumma ighfir lana dhunubana wa kaffir 'anna sayyi'atina wa tawaffana ma'al abrar qumu ila salati yarhamni wa yarhamkumullah.